kábíyèsí ẹ bá ń kí gbogbo ọmọ kóòtù òjìrì. adúpẹ́ fún ọlọ́run salamu aleykum rahmatulahi barakatu. wa aleykum salam wa rahmatulahi mo kí gbogbo ọmọ kóòtù òjìrì adúpẹ́ fún ọlọ́run tó fi ilẹ̀ rí mọ́ wa lónìí ní gbogbo gbàláyé ìdùnnú àtayọ̀ láfijọ́ máa gbé o. àmín. iléeṣẹ́ MITV kò ní bàjẹ́ o. àmín. ilé àtọ̀nà ẹnìkọ̀ọ̀kan wa kò ní bàjẹ́. àmín. làkúlàwàlà wàtá yìí. ìlàbílà lazim. ó tóṣù kan tá a ti ń retí yín lórí ètò yìí kábíyèsí náà mo ń sọ lẹ́ẹ̀kan pé ẹnìkan ìbálò bínú mo wá pé kábíyèsí wọn lọ́wọ́ bínú ìbálò bínú ẹ kàn bá ń kí gbogbo àwọn èèyàn wa tí wọ́n ti ń retí yín pé a dúpẹ́ fún ọlọ́run wọ́n pọ̀ àmójúbà yín. iṣẹ́ ni ó pọ̀ nílé láti máa iṣẹ́ tẹ́ gbélé wa lọ́wọ́ láti máa dáhùn àlejò lóhùn ní òjé kó ti káàyè wà láti ibi ijọ́ mẹ́ta kan ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ ọlọ́run ní ọjọ́ ìní láti bí ọ̀sẹ̀ kan mo ti gèsè tiẹ̀ pé lénìí mo gbọ́dọ̀ wà dáhùn torí àpọ́nlé tẹ́ fún wa láti pé láti wá yọjú sí ìjókòó yìí tí gbogbo aráalé nídìí láti gbóhùn lẹ́tẹ̀nu wa àfi ká yà fà yí lẹ́kẹ́ má bínú pé ọpẹ́ mi díẹ̀ kí n tó wá etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ojú yín ò ní fọ́ o ìṣọ́ ọlọ́run tó nípọn bẹ́ẹ̀ wò ni ọlọ́run fi sọ nàìjíríà àti ọ̀yọ́ state àti ìdó local government dèmínà ti wa láàkúlà láàkúwàtà ìlàbílà bàbá wa olúbàdàn ọlọ́run bá ní fún alẹ́mí àtàlàfíà o ìwọ̀n gùn lẹ́mí o láàkúlà láàkúwàtà ìlàbílà. bẹ́ẹ̀ bá tiẹ̀ gbọ́ a jẹ́ pé bóyá a tún gbé kámẹ́rà àwa lọ bá wọn láàfin a lọ ṣe recording àwa upload ẹ̀ sórí Kingston Media TV ìyẹn lórí YouTube lórí ìlàjú gàrí factory ẹ̀yin tí ẹ bá ń bá wa lọ lórí YouTube ní Kingston Media TV ẹ rí i pé mo ti fọ̀rọ̀ wá kábíyèsí aláyélúwà ọba gbọ́lágadé múrítàlá onídò tìlú ìdó mo ti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò fídíò yẹn ó wà lórí Kingston Media TV tí wò báyìí tí ìdarapọ̀ mọ́ wa tó o ti subscribe síbẹ̀ tètè lọ ṣe ń sìn Kingston tiwa Space Media Space TV ẹ lọ máa subscribe síbẹ̀ kẹ́ máa like àwọn fídíòs wa. kábíyèsí ṣàlàyé lórí fídíò yẹn nínú fídíò yẹn wọ́n ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ibẹ̀ náà ni mo tún ti ṣe fídíò kan fún kábíyèsí àwọn tó ti wo fídíò yẹn wọ́n ń lọ bíi 13,000 láì tí ì ju bíi ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin lọ tí a upload fídíò yẹn ẹ lọ wò ó going to 13,000 viewers not ti view ẹ̀ níbi tí mo ti fi ọ̀rọ̀ wá kábíyèsí lẹ́nu wò lórí ètò ààbò níjọba àbílẹ̀ Èdó àti ní gbogbo ilẹ̀ kóòtù òjìrè. kábíyèsí ọ̀rọ̀ ìlàjú gàrí factory láàrin ìṣẹ́jú 4 sí 5 àlàyé wo lẹ lè bá wa ṣe lórí ìlàjú gàrí factory. ẹ ṣe olóòtú ìṣẹ́jú 4-5 tẹ fún mi ó kéré díẹ̀ ṣùgbọ́n máa dá sáré gbé síra wọn ṣẹ́rí adúpẹ́ fún ọlọ́run pàápàá jùlọ nípa ìgbé ayé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ dáradára tí wọ́n ṣe sílẹ̀ ọ̀kan ń bẹ̀ lọ́wọ́ àlọ́dọ̀ tiwa nílàjú tá a sì lè gbàgbé láíláí ó sì wá lànà yìí pé ní bí ọdún mélòó sẹ́yìn níbi ara 1981 ní iléeṣẹ́ yẹn ti jókòó tí ò ṣiṣẹ́ mọ́ rárá àtìgbà yẹn náà ni a ti pawọ́pọ̀ gẹ́gẹ́ bí community láti wá ọdẹ síbẹ̀ pé kí nǹkan má sọnù ń bẹ̀ nígbà tí bàbá wa Adéwọ̀lú Rasidi Ládọjà tí wọ́n wà níjọba wọ́n wá bẹ̀ wọ́n try wọ́n gbìyànjú ṣùgbọ́n iná kò jẹ́ kí wọ́n rí àṣeyọrí yẹn sí ní ìgbà náà pẹ̀tí wọ́n gbìyànjú ẹjọ́ pẹ́ ní fọlọ́hún lórí ìjọba tó dé torí látìgbà náà ìjọba mí náà sátún ti wá lẹ́yìn Adéwọ̀lú Ládọjà ẹlòmíràn ti ṣe ìjọba náà wọn ò délé iṣẹ́ yẹn rárá bíi tí wù kọ́ mọ́ pẹ̀tí ọpẹ́ ní fọlọ́hún ní òní pẹ̀lú bàbá wa ẹnjìnìà Olúṣèyí ọmọ Mákindé tí wọ́n jẹ́ gọ́vnà ní Ọ̀yọ́ state lẹ́nìí adúpẹ́ fọlọ́hún pé lójú ẹsẹ̀ tá a sọ fún wọn pé iléeṣẹ́ yìí bó ṣe wà ń bẹ̀ kọ̀tẹ́ wa lọ́rùn wọ́n sì wàá wò adúrú ilé wa wà ń bí káwọn máa wòran kò sí nǹkan táwọn fẹ́ wòran ń bí ilé kíákíá ni wọ́n àpúrúfù owó jáde bọ́yá kí wọ́n máa lọ bẹ̀ kán lọ́ máa ṣe iṣẹ́ yẹn lọ léyìí tí à ń dúpẹ́ fún Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ mo sì ń bá yín sọ̀rọ̀ lẹ́nìí tábà fi rí bí ọ̀sẹ̀ 3-4 kan iléeṣẹ́ yẹn tó ti padà sí tàtijọ́ gómìnà wa lónìí wọ́n ṣe tún ti wá sọ di ọ̀tún ó ti dọ̀tún ó ti pò ní lókà tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀
gbogbo àwọn nǹkan imported ni wọ́n ti gbé wọbẹ̀ wọ́n ti sọ iléeṣẹ́ yẹn di iléeṣẹ́ padà nípa orí ọ̀fẹ́ Ọlọ́run gàrí ó bẹ̀rẹ̀ sí ní máa jáde níbẹ̀ àwa náà sì ti kóra wa jọ gẹ́gẹ́ bí community ládùúgbò gbogbo àwọn àgbẹ̀ ṣé mo ti ṣe chairman Cassava Grower ní Ọ̀yọ́ state rí gbogbo àwọn tó mọ̀ mí wọ́n lè sọ bẹ́ẹ̀ wọ́n lè jẹ́rìí sí kíákíá mo tún ti pe gbogbo àwọn ẹgbẹ́ àgbẹ̀ tó wà ládùúgbò pé lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ báyìí tí kì í ṣe bọ́yábọ́yá àwọn àgbẹ̀ tó ti dìde àti kóra wa jọ èmi fúnra ara mi mo ti fún wọn ní sáré oko tó tó bí 250 acres láti pé kí àwọn ẹgbẹ́ ká pínra wa síbẹ̀ so that ká lè máa fi ṣe ọ̀gbìn lọ alága wa fún iléeṣẹ́ gàrí yẹn lónìí gẹ́gẹ́ bí ẹgbẹ́ tá a kóra wa jọ bàbá wa wọ́n dúró déédéé wọ́n dẹ̀ ti kó àwọn èèyàn jọ láti gbogbo tí jẹ́ àkùfò ní lọ sọ́nà bàkàtàrí lọ tí jẹ́ ìdó local government even another local government ní Ọ̀yọ́ state yìí wọ́n ti ń wá báyìí tóníkàlùkù á pé ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ tó bá ní interest láti ní oko nínú oko ẹgbẹ́ àwọn náà máa bọ̀ kí wọ́n wá darapọ̀ mọ́ wa so a plot of land wa 5 acre ló wà nínú ẹ̀ tá a fẹ́ gé for everybody so mo ṣe ń bá sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ katapila wà lórí oko báyìí tán kílíà ilẹ̀ lọ́wọ́ nítorí ká lè ní ànító àníṣẹ́kù ẹ̀gẹ́ torí tí wọ́n bá ti gómìnà bó ṣe bá a ṣe yìí ìjọba bá parí iléeṣẹ́ yẹn ní ìsìn tí wọ́n bá approve síta fún lílò nítorí dájú náà ni pé ká máa rí ẹ̀gẹ́ lò iléeṣẹ́ yẹn ọ̀sán ni máa lo tírélà pákí kan ní ojúmọ́ kan tírélà that is 40 feet 30 feet ọ̀ràn 40 feet tírélà long one yẹn so wọ́n máa gba tírélà kọ̀ọ̀kan ní ojoojúmọ́ so nítorí náà a pe gbogbo àwọn àgbẹ̀ tí wọ́n bá ní interest ká máa bọ̀ mo dẹ̀ rọ gbogbo àwọn ẹgbẹ́ mi káàkiri mo di ọba kò pé kí wọ́n má ṣe ọ̀gbìn o torí kí ló ń jọba lé lórí ńgbà tí bí bá ń para àdú rẹ̀ láti kékeré tèmi èmi ò kí n fi ṣe àgbẹ̀ ṣeré rárá mo dẹ̀ dúpẹ́ fọlọ́run pé mo bá dáhùn àyè kan títí mo fi di chairman Cassava ní state láàyè bàbá wa Adéwọ̀lú Ládọjà títí di ọjọ́ ìní báyìí mo gbé ilẹ̀ fáwọn èèyàn kan nígbà náà tó máa lè jẹ́ nígbà tẹ̀ tí báyìí mi dé àyè pé mójútó ilé torí náà mo fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gómìnà wa Olúṣèyí ọmọ Mákindé Ọlọ́run ní jẹ́ nǹkan rẹ̀ ó bàjẹ́ o ẹ sọ̀kalẹ̀ láyọ̀ làwàlà quwwata illa billahi ilẹ̀ àṣẹ. ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu kábíyèsí ọba Gbọ́lágadé Múrítàlá Babalọ́lá Onídò ti ìlú Ìdó ọ̀rọ̀ pọ̀ ń bẹ torí pé mo fún kábíyèsí ní ìṣẹ́jú 5 kábíyèsí ọ̀sẹ̀ 13 rèé tá a ti bẹ̀rẹ̀ prógrámù yìí ọ̀sẹ̀ eléyìí ló parí odidi kọ́tà kan tí iléeṣẹ́ yìí ń bá lọ àlàyé pọ̀ lórí ọ̀rọ̀ Ìdó Ìlàjú cooperative àti Ìlàjú Gàrí factory láti ọ̀sẹ̀ 13 tá a ti ń bá bọ̀ gbogbo gudugudu méje yàyà mẹ́fà tẹ́ ẹ ṣe mo ti ṣàlàyé ẹ̀ lórí ètò yáyé ti gbọ́ ìdí nìyẹn tí mi ò fi fẹ́ kó jẹ́ wípé ẹ tún wú iṣu láti ìsàlẹ̀ kòkò mo wá fẹ́ràn àwọn ibi tẹ́ ẹ ti mú gbogbo ọ̀rọ̀ onílẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ ṣe ń pe àwọn àgbẹ̀ kí wọ́n máa wá àmọ́ iléeṣẹ́ tẹ̀ ń pò dìde ìsà tẹ́ ẹ bá gbàgbé lọ́jọ́ tí mo wá tí mo gbé kámẹ́rà wá tí mo fi ya àwọn fídíò tí mo yà fún yín mo béèrè lọ́wọ́ ẹnjìníà tí ó ń ṣe iṣẹ́ níbẹ̀ ẹnjìníà Jimoh mo dẹ̀ tún ti pè wọ́n lórí ètò yìí náà wọ́n wà ní Ìlàjú a pè lórí fóònù wọ́n bá wa sọ̀rọ̀ gbogbo àwọn tó ń tẹ̀lé ètò yìí wọ́n gbọ́ ohun tí ẹnjìníà yẹn sọ ní December tí mo wá ẹnjìníà sọ pé ọ̀sẹ̀ 8 làwọn fi gbé iléeṣẹ́ ìdìde ohun tí mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ kábíyèsí ni pé ṣe rí Ìlàjú Gàrí factory gúgúrú ayé ni bó ṣe wà lọ́wọ́lọ́wọ́ tó wà yìí torí ó ti expose de gbogbo àgbáláyé. Alhamdulillah. èmi tí mo jókòó síwájú yìí ní ọdún tó kọjá ni bàbá wa Charles Adégúnwà tó wà ní Atlanta Georgia ni wọ́n pè mí wípé àwọn ń wo iṣẹ́ mi lórí YouTube àwọn rí i pé mo nífẹ̀ẹ́ ọmọ kóòtù òjíire kí n lọ sí ibì kan ní Ìbàdàn bí nídòó pé iléeṣẹ́ kan wà ń bẹ ìyẹn la ṣe gbé kámẹ́rà mi àtọkùnrin tẹ̀ ń wo ìṣe wọn adé kì í tán àwa sínú ẹ̀sìn léńjọ́ náà àyà factory yẹn Alhaji Akeem àwọn wà ń bẹ afọ̀rọ̀wá wọn náà lẹ́nu wò wọ́n wà nù fídíò yẹn ọgbà tá a upload fídíò yẹn bí pèsè bẹ̀rẹ̀ sí ní dún gbogbo àgbáńlá ayé nìyẹn sà ló di wípé Ọlọ́run ní iṣẹ́ tẹ́ ẹ ṣe
òun fẹ́ kí ó wá sí ìmúṣẹ alhamdulillah. n ló bí gbogbo ohun tó bí lénìí yìí àwọn ọmọ bíbí bàbá Awólọ́wọ̀ àfojú kàn wọ́n kó tó di pé màmá àkọ́bí wọn yẹn màmá yẹn ṣe kí ni wọ́n ṣaláìsí mo ṣe fídíò fáwọn náà wọ́n sọ̀rọ̀ lórí Ìlàjú Gàrí Factory àwa dúpẹ́ pé gómìnà onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí Mákindé wọ́n dìde àwọn àtẹnjiníà àti àwọn bàbá Lásùn Fátọ́lá Alhaji Isiaq Agboola wọ́n ṣe mítìnì pẹ̀lú gómìnà wọ́n sì gbé iye owó tí ó parí ẹ̀ wọ́n gbé fún gómìnà wọ́n ní gómìnà fọwọ́ sí pé kó dìde gómìnà fúnra wọn ti délé iṣẹ́ yìí àmọ́ sí ìyàlẹ́nu ẹ wo ọ̀sẹ̀ mẹ́jọ láti December kábíyèsí mo wá padà débẹ̀ yẹn ní February ipò tí ẹnjìníà bá iṣẹ́ dé níṣẹ́ dúró rúùfù tó wà ń bẹ̀ ṣe mọ̀ pé ìjìjà ìjìgbé ó níye mílíọ̀nù tí wọ́n ṣe eléyìí owó tó kù tí wọ́n ní gómìnà ti sáìn kò jáde ní sẹkítẹ́rìàtì kí lè fẹ́ sọ sí ilé ìsà àbí ẹ̀ gbọ́. a dúpẹ́ fún Ọlọ́run ọpẹ́ ńlá ni tá a bá lè láròjinlẹ̀ dáadáa torí ẹ̀rí tí mo sọ lẹ́ẹ̀kan wípé lẹ́yìn ìgbà tí bàbá wa Awólọ́wọ̀ dìlífà iléeṣẹ́ ilé wa lọ́wọ́ gómìnà bíi mẹ́rin ó ti ṣe ìjọba lẹ́yìn ìgbà tí iléeṣẹ́ yẹn wá fìdí kalẹ̀ tí ó ṣiṣẹ́ mọ́ ní 1980 gómìnà àwọn èèyàn bíi gómìnà bíi mẹ́rin láti ní lẹ́yìn ìgbà yẹn ẹnìkankan wọn ò yabẹ̀ yẹn àmọ́ tó jẹ́ pé òǹgá ni sẹ́kẹ́tìrì Awólọ́wọ̀ ńgbà tí wọ́n ń ṣe iléeṣẹ́ yẹn ó padà ṣe gómìnà nílẹ̀ yìí wọn ìyá iléeṣẹ́ rùn rárá nọ́tọ̀ títí bàbá wa Alhaji Abdulrasheed Sẹ́nẹ́tọ̀ Ládọjà tí wọ́n ṣe gómìnà ọjọ́ kan ṣoṣo ni mo fi sọ fún wọn pé nǹkan báyìí wọ́n dẹ̀ wá bẹ́ẹ̀ wọ́n dé wọ́n fowó sílẹ̀ ẹnjìníà Àdìgún ni wọ́n kówó yẹn fún Sahara ẹnjìníà ní Tugate tàbí níbi Lebu side àwọn ni wọ́n kówó fún bàbá yẹn ṣe dáàyè kan wọ́n ṣiṣẹ́ yẹn dé pé machine ṣiṣẹ́ ṣùgbọ́n dísù ni wọ́n fi máa ṣiṣẹ́ ní gbogbo ìgbà bàbá ní àfikárí iná ọpẹ́ fọ́lọ́run gómìnà míì tó ti dé lẹ́yìn Ládọjà ẹnìkan kò débẹ̀ yẹn rárá bẹ̀tígbà tí bàbá wa ṣe Mákindé dé tá a ṣàlàyé fún wọn wọ́n jẹ́ òye wa pé iná tí mò ń sọ̀rọ̀ báyìí gan tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ wọ́n gbọ́dọ̀ tán kọ́kọ́ ọjọ́ ọ̀sẹ̀ kan yẹn tó fi tán ná pẹ̀lú ògùn Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí wọ́n fi owó yẹn sílẹ̀ fún wa pé ká lọ́ọ́ fi ṣe iná wọn ò yẹn kọ̀ǹtrátọ̀ kankan wá ọ̀sẹ̀ kan yẹn náà la lò tá a fi tán tá a fi ra transfer everything ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ń bẹ tí ń mú ìdíwọ́ wá ní ilẹ̀ ní Nàìjíríà lẹ́nu tíjọba bá fẹ́ ṣe nǹkan tá a bá ti ní ẹgbẹ́ báyìí ni ó wá ń dùn sẹ́yìn àwọn náà ní nǹkan wọn tí wọ́n máa approve owó fún wọn kọ́ máa jẹ́ kówó yẹn máa wá direct sọ́dọ̀ àwa tí a fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ bá ti ń dogun contractor kan ministry kan gbogbo wa láti mọ̀ wípé yóò mọ̀ wọ́n máa sọ pé protocol from one office to the other bí gbẹlẹ ọ̀dọ̀ Dòwú kí látọ̀dọ̀ Kẹ́hìndé sọ́dọ̀ Dòwú wọn kì í jẹ́ kíkiri yẹn ṣe àwọn gan ló ń fa ọ̀pọ̀lọpọ̀ delay àwọn tó ń fa delay nìyẹn èmi rọ ìjọba pé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe tí a bá ti rí àwa tá a jẹ́ community tá a ní nǹkan yẹn kí wọ́n máa approve owó fún wa ká máa sign ìwé pẹ̀lú lọ́ọ̀yà government ìwé community tí wọ́n bá fún lówó bẹ́ẹ̀ tí ó bá lò wá ayé wọn bàjẹ́ ní community wọn ṣé wọ́n náà fẹ́ lo nǹkan yẹn àfi dandan ṣe mo ṣe ń bá ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí the same ìjọba tá a wà nù rẹ̀ bàbá wa Ṣèyí Mákindé wọ́n tún ti dìde báyìí ní ìsinyìí pé kí wọ́n lọ máa kọ́ maternity center kọ̀ọ̀kan sí àwọn ìletò káàkiri. ṣé lọ́wọ́lọ́wọ́ báyìí. mo ṣe ń bá ń sọ̀rọ̀ yìí ní ìlú Ìlàjú a ní 74 villages tó wà ní under Àlàjú nìkan 74 àádọ́rin abúlé ní bẹ̀ lọ́ndà Ìlàjú my brother maternity tá a ní níbẹ̀ láti bíi 1978 bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí bí wọ́n bá dé lónìí wọ́n rẹ́ǹtì yàrá ń bí ń gbò ṣe staff quarters àwọn ní iléeṣẹ́ Gàrí Awólọ́wọ̀ ńlá gbé fún ẹ tí wọ́n ń lò fún maternity lọ́wọ́ Ìlàjú Gàrí Factory staff quarters wà ń bẹ staff quarters wà ń bẹ tó wà lára iléeṣẹ́ yẹn ibẹ̀ làwọn dókítà wa ń dé sí tí wọ́n ti ń gbẹ̀bí aláboyún níbi tó ní 70 abúlé àti 4 you see níwá tí gómìnà wa wá ẹnjìnìà Olúṣèyí Mákindé tí wọ́n wá sí Ìlàjú tí wọ́n délé iṣẹ́ wọn ni wọ́n ń béèrè wípé maternity center wa dà wọ́n ní ilé àwọn staff dà ní ní àwọn olùwà wà ń bẹ àdéhùn ní ọ́fíìsì maternity center
àbáyẹ̀dẹ̀ fọwọ́ kan orí báyìí ọ̀dẹ̀ ní òwúrú ẹ̀rí pé àwọn kì í sọ̀rọ̀ púpọ̀ bí wọ́n ṣe lọ́jọ́ ẹnu nítorí nísìn ni pé àlùbáríkà ọ̀la iléeṣẹ́ gàrí ti làjú wọ́n ti wò pé ó gbọ́dọ̀ ní mentality center ní adúrú bílù ìṣètò ọlọ́lọ́mọ iye local government tí wọ́n ti approve mentality center sí báyìí èyí tí wọ́n ṣe sọ́dọ̀ wa ní ìlàjú lọ́wọ́lọ́wọ́ mo rọ àwọn tí wọ́n gbé iṣẹ́ yẹn fún kán jọ̀wọ́ kán má jẹ́ kí orúkọ wọn bàjẹ́ ìjọba yìí sì ń dára ibi tó bá kù sí kí wọ́n bá ní ṣàtúnṣe bẹ̀ àwọn ọ̀fẹ́ gbọ́n tí ọ̀dà lórí ọ̀rọ̀ ẹnjìnlá Olúṣèyí Mákindé o dáadáa láàmú gbọ́ nípa wọn gbogbo àwọn tó ń bá wọn ṣiṣẹ́ kán ṣe dáadáa kán jọ̀wọ́ irú mentality center yẹn wọ́n ti wá bẹ̀rẹ̀ lẹ́nujọ́ mẹ́ta ìtàn fẹ́ bẹ̀rẹ̀ foundation bá a sì ń gbọ́ náà pé ẹnjìnlá tán gbéṣẹ́ yẹn fún ọ̀tọ̀ ní pílánì tó mú wá pílánì tìlàjù kọ́ ló mú wá làjù pílánì tìlàjù tóbi nítorí bí bẹ́ẹ̀ yẹn ṣe tóbi tó ibẹ̀ àdúgbò làjù gbòòrò gan ẹ wá lọ mú plan kékeré tí abúlé kéréje abúlé kékeré kan ẹni ẹ wá mú wa wọ́n tẹ̀sí àpúfò owó fún wa tí wọ́n fi ṣe so mi pé kí ni wọ́n mì láàrin yẹn a sì ń fẹ́ kí ìlú ọ̀dà a sì ń fẹ́ kí ìlú dẹ̀rọ̀ so nítorí náà ọpẹ́lọpẹ́ pé gómìnà wa yóò kí ń fi nǹkan ṣe awẹ́wà wọ́n ti tọ́lá tó yán àyàn tẹ̀lé ni tí wọ́n fún lówó pé kó wá ṣiṣẹ́ ni wọ́n rí pé plan tó mú wá kì í ṣe ti làjú bí wọ́n ṣe ní kó dá padà nìyẹn tí òjò wọn ti bẹ̀rẹ̀ foundation láti bí ìjẹrin ni àárọ̀ ìní tí mò ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí today is 29 or 30 29 èní ni wọ́n ní kí wọ́n bẹ̀rẹ̀ foundation yẹn báyà wọ́n ti ń ṣe lọ́wọ́ báyìí ó yẹ kí n wà ń bẹ̀ ṣùgbọ́n nítorí ìtìrìtì mi ń bí báyìí mo gbọ́dọ̀ wá sí ibi rẹ̀ láti wá ìlú hàn torí náà mo rọ gbọ́n tó ń bá àwọn ìjọba ṣiṣẹ́ kí wọ́n jọ kí wọ́n jí wọ́n máa ní àṣeyọrí dáadáa ẹ̀yin ẹ wo gómìnà wa tá a ní wọ́n ṣe dáadáa gan ọ̀pọ̀lọpọ̀ ìjọba tí wọ́n bá ti dé wọ́n bọ́ fẹ́ bẹ̀rẹ̀ programu tàwọn àwọn fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tiwọn lọ́tọ̀ ìtìjọba ànáṣe wà fi owó oyún ti sọnù Ṣèyí Mákindé ò ṣe bẹ́ẹ̀ o Ṣèyí Mákindé ò ṣe bẹ́ẹ̀ rárá wọ́n sì dé gbogbo tí wọ́n bá ní wọ́n dáwọ́lé ni wọ́n tó ń tún ṣe lọ. kábíyèsí kí ọ̀rọ̀ yóò tún wá lè dùn dáadáa ẹ jẹ́ kí Alhaji Isiaq Agboola tí wọ́n jẹ́ akọ̀wé àgbà fún Ìdó Ìbàdàn cooperative Alhaji ẹ máa bọ̀ Alhaji Agboola láì fàkókò ṣòfò ẹ kí gbogbo ara lé. mo kí gbogbo ara lé o ẹ káàárọ̀ o ẹ sì kú àmójúbà Sẹ́ríkì ọba ìlú Ìdó gbogbo ìtẹ gbọ́ lẹ́nu ẹ bó ṣe rí gán lẹ́gbọ̀n. ayo Alhaji láì fàkókò ṣòfò ẹ̀yin ti wá sórí ètò yìí dáadáa ìjẹjọ náà ẹ wà ń bí mo rò pé níjọ́ Monday ìjẹjọ kó tó di Monday ní ìgbàgbọ́ mi ni pé owó tó kù yóò ti jáde níbo lọ̀rọ̀ dé dúró. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àìgbọ́ pa. ẹ lọ sẹkítẹ́rìàtì. ní láti lọ nítorí àdéhùn mi kọmíṣánná ni pé àwọn ó pè wá. kọmíṣánná àtẹ̀wò. kọmíṣánná for trade àti commerce. kọmíṣánná yẹn dá. kí ló kọ wọn kí ló kọ wọn. Dr. Adebisi. Dr. Adebisi commissioner for trade and commerce pẹ̀lú cooperative àbí ẹ bá ń dákọ̀ wọn lẹ́ẹ̀kan sí. Dr. Adebisi. Dr. Adebisi ẹni wọ́n ṣe dáadáa. tá a bá rí irú wọn ní gbogbo ministry gbogbo tí gómìnà bá ní wọ́n ṣe ni wọ́n mọ̀ ṣe. ministry wo wá ní fáìlì yín há sí. finance lọ há sí báyìí torí àwọn ni wọ́n ń dìlé. sẹ́yìn ò ní commissioner ni. commissioner wà bẹ́ẹ̀. commissioner for finance kí ló kọ tiwọn. ẹni tí mo deal with ni mo mú pẹ́ òun ni ó mọ àwọn òun torí ẹ̀ la ṣe ń sọ pé tí ọba múra dáadáa wọn bò kọ lè jẹ o. ǹjẹ́ ẹ sọ pé gómìnà ti sáìn owó ọ̀hún. wọ́n gbé hàn wá kò sínú commissioner for commerce ó fi hàn wá àwa committee. pé gómìnà ti sáìn owó. òun náà ti sáìn gómìnà ti sáìn. àwọn tí wọ́n yàn pé kí wọ́n lọ wo Ìlàjú Gàrí factory láti secretariat gbogbo àwọn tí gómìnà yàn pé kí wọ́n lọ wò ṣé wọ́n lọ. wọ́n lọ wọ́n dẹ̀ bá. wọ́n rí ipò tó wà wọ́n rí pé àwọn machines yẹn ti ń ṣiṣẹ́ wọ́n sì rí ipò tí rúùfù bẹ́ẹ̀ wà. òjò ló dé tí kì í bá ṣe pé Ọlọ́run bá wa di òjò mú kábíyèsí mo ti rí ọdún tó yẹ pé January lòjò ti bẹ̀rẹ̀ April la fẹ́ bọ́ sí yìí nígbà tá a bá fi rọ́ọ̀tún la máa bọ́ sínú oṣù kẹrin ẹ wo bọ́lọ̀ ń ṣe bá wa di òjò mú. sẹ́ẹ̀rí ìmú tí gómìnà mú kínní bí irú oṣù yìí ká ti máa pọ́n ta fáwọn èèyàn náà gẹ́gẹ́ bí example pé ẹ̀jẹ̀ kó ti jáde kó kí gàrí ti máa jáde. so gbogbo àwọn tó ń pè á lọ́tún lọ́sì kí ló ń fa kínní owó ni o owó sì ní owó ní tí wọn bá sí níbì kan ẹ má dábàá. ẹ worú ẹnjìníà náà tó ti búùkù ọ̀sẹ̀ mẹ́jọ tó wá wà lórí wàhálà yìí láti December tó fi dìsìn tó wọ́ wá dìlé rẹ̀
ṣe rí pé n ti ń ba nǹkan jẹ́ lórílẹ̀‐èdè wa ni tí ó ń ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ n fọ̀rọ̀ sẹ́nu kábíyèsí. sẹ́ni tó ń dùn mí jù gbogbo àwọn iṣẹ́ tí ń jẹ ní àkólọ bẹ̀ àpá rẹ̀ ló ti máa sanwó fún wọn kò sínú owó mọ́ aláti wọn pé kóòtù kọ́ dá wọn dúró fúngbà díẹ̀. síbẹ̀ nítorí pé táwọn èèyàn bá ń ṣiṣẹ́ tí wọn ò lówó gbà amúsọ̀nù wa àwa rọ̀ ọ́ ìjìnlẹ̀ àwa mi pẹ̀lú wa a rọ̀ ọ́ pé kó jọ kó sọ fáwọn òṣìṣẹ́. sẹ́ńjìnà náà wá wọ́n wà. ẹ lọ bá mú ẹnjìnà wá ẹni kí wọ́n gòkè. a ní a rọ̀ ọ́ pé kó jọ kó ní sùúrù fún wa. ẹni kí wọ́n mọ̀ bọ̀ ẹni kí wọ́n mọ̀ bọ̀. ọba bá lórí ohun gbogbo èké ló dáyé tí a sà di àpò mu ọba láláṣẹ tá a bá ń sọ̀rọ̀ ọba lórí èpè ọlọ́run ọba mi pọ́n àwọn kábíyèsí lé ẹnu tèmi olójú ń tó gbà ṣùgbọ́n ọba onídò tìlú ìdó wọn ti wà ń bí ìjọba àbílẹ̀ wọn kódà gàrí factory tá à ń sọ yìí sílé kábíyèsí onídò tìlú ìdó èèyàn lè rìnrìn ìṣẹ́jú méjì tí ó fi dé factory ẹlẹ́gbẹ́ pé ẹ̀kúlé wọn gangan ni bàbá Awólọ́wọ̀ gbé factory yẹn sí ni kábíyèsí tó jókòó tì mí yìí ó níye owó tí wọ́n ná tí wọ́n fi gba ọdẹ sí Làjú gàrí factory tí wọn ò fi tú gbogbo ẹ̀rọ tó wà ń bẹ̀ lọ ẹ̀rọ tí wọ́n ti kó síbẹ̀ láti ọdún 1970 kìíní kan 1973 ni wọ́n ti kó gbogbo àwọn ẹ̀rọ yẹn síbẹ̀ gàrí Ìlàjú wọ́n ń gbé lọ sílùú òyìnbó wọ́n ń jẹ l'Amẹ́ríkà bàbá wọn àti ìdí baálẹ̀ ń gbà yẹn débi wọ́n tiẹ̀ di kábíyèsí lákòókò tí wọ́n ná owó sí gàrí Ìlàjú gàrí factory ẹni tó bá wo fídíò tí mo ṣe fún wọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú kábíyèsí onídò tìlú Ìdó lórí ọ̀rọ̀ Ìlàjú gàrí factory ó wà lórí Kingston Media TV ẹ lọ wò ó gbogbo àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ló wà ń bẹ̀. àkókò yẹn wọn àmọ̀ pé àwọn ó di baálẹ̀ Ìdó débi pé àwọn ó di kábíyèsí kò tí ì sínú ọkàn wọn tó bá tiẹ̀ ti wà lákọọ́lẹ̀ Ọlọ́run nínú àlẹ́ àràsí Ọlọ́run pé wọ́n dọ̀ba àwọn ọ̀mọ́ ń gbà yẹn àwọn náà ń ṣe é gẹ́gẹ́ bíi pé kínní yìí yóò gbélé Yorùbá lárugẹ yóò mú ebi àtìṣẹ́ kúrò lórí ilẹ̀ nílẹ̀ Yorùbá àtàwọn àti Ajíbọ́ba jíròrò Alhaji Abdulhakeem Kila tóun jẹ́ ọmọ ọ̀kan nínú àwọn 132 tí wọ́n gbé Ìdó Ìbàdàn cooperative kalẹ̀ gbígba mọ̀lẹ́kà ṣe ń sọ́lé Ọlọ́run làlájì Akeem ṣe dúró àti àwọn ọdẹ tí kábíyèsí onídò tìlú Ìdó tí wọ́n ń fún ní ẹgbẹ̀rún mẹ́wàá lóṣooṣù tí wọ́n fi ń sọ ibẹ̀ kò wá ní débi tó dé yìí nígbà tó Ọlọ́run wá gbàdúrà tán irú ọba yìí ò ní fojú re wo gbogbo mínísítírì tó bá jókòó lé fáìlì irú ẹ̀ kábíyèsí kí lè fẹ́ sọ iṣẹ́ ti dúró. àdúrà ni mo kàn fẹ́ ṣe fún àwọn ènìyàn tí Ọlọ́run jọ dá wa sórí ilẹ̀ ayé ẹ jẹ́ ká ṣètò Ọlọ́run ẹ jẹ́ ká fi ìbẹ̀rù Ọlọ́run sí gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ̀yẹ wo ọdún tí Awólọ́wọ̀ ti wá láti ìlú Ìkíní tó ti wá ṣe iléeṣẹ́ gàrí yẹn síbẹ̀ orúkọ wọn ni Ọ̀párẹ́dò nìyí à ń forúkọ bọ àwọn gómìnà kan láṣìírí ní Ọ̀yọ́ state yìí tí wọ́n ti ṣe ìjọba tí iléeṣẹ́ gàrí yìí wà ń bẹ tí wọ́n ń kọjá lọ tí wọ́n àdé yábẹ̀ bẹ́ẹ̀ náà là ń fi ẹnu lu àwọn tí wọ́n yábẹ̀ à ń lù wọ́n lọ́gọ̀ ẹnu à ń fẹnu pọ́n wọn lé nítorí dáadáa tí wọ́n ṣe mi ò ní nẹ́fà gbàgbé láíláí ẹ̀ẹ̀kan náà tí mo sọ fún Adéwọ̀lú Ládọjà ló sì wà bẹ́ẹ̀ ó sì gbowó lẹ̀ kí wọ́n mọ̀ sí lọ Ọlọ́run ní ọ̀kadà pé yọ yọrí ńgbà ẹ̀ nítorí iná ìgbà tí gómìnà yìí dé Ṣèyí Mákindé ojú ẹsẹ̀ ló ní àtiná àti gbogbo kí ní dádúró gbogbo ní tí wọ́n ṣe bẹ̀ gan tẹ́ ní dísù wọ́n máa lò wọ́n ní ká change ẹ̀pọ̀ ní dísù ká sọ di modern gàrí processing center wọ́n ti ná owó gidi síbẹ̀ ṣùgbọ́n bí tí nǹkan dé yìí àárọ̀ gbogbo àwọn tí wọ́n wà ní ìdí iṣẹ́ yìí ní secretariat owó gómìnà ti approve owó àti gbọ́ àṣírí ìyẹn ò bò ẹnìkan gbẹ́sẹ̀ lé ẹni tí bá ń bẹ ní kíá owó òun àwọn kiri bá àmúkọ gbogbo wọn ṣùgbọ́n àkọ́kọ́ bọ̀ láti rí àfẹ́ dárúkọ ẹnìkan kan láti pé ó dàbẹ̀ nípa àǹbẹ̀ nìkan jẹ́ kí wọ́n jẹ́ kí iṣẹ́ tí Ṣèyí Mákindé ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọ́n jẹ́ kó yọ kí wọ́n approve owó yẹn jáde tó bá jẹ́ nǹkan kan ní a bá fẹ́ mú bẹ́ẹ̀ kí wọ́n lọ bá gómìnà pọ̀ yẹ káwọn jẹ nǹkan kan báyìí lórí nǹkan báyìí kí gómìnà fún wọn torí gómìnà ò fi ààyè lẹ́fẹ̀ẹ́ nìkan kan láì dábẹ́ ni pé kí wọ́n fẹ́ lo 1,000 naira síbi kan 500 ìṣòro tó wà nílẹ̀ báyìí nìyẹn ṣùgbọ́n àrò gbogbo tó wà níbẹ̀ náà orí ó gbé àwọn náà dé ààyè gómìnà yẹn ṣùgbọ́n bí wọ́n ṣe ti di gómìnà ẹ gbọ́rọ̀ tí olóòtú sọ ń sìn
ọmọ kékeré lèmi mi ò kéré jù náà mo ti fẹ́ yàwó 1973 tàwọ́lọ́ wá sí iléeṣẹ́ gàrí yẹn o but 1980 ní iléeṣẹ́ ti jókòó láti gba náà mo ti wá láti ibiṣẹ́ mi ọmọ ẹlẹ́ran lèmi ẹran mo ń tà mo ti wá láti ibiṣẹ́ mi Benue ni mo wà nígbà yẹn nígbà tí wọn bàbá wa sọ pé wọn ọmọ ìlú iléeṣẹ́ gàrí Awólọ́wọ̀ mọ wọn ọmọ ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ kí ló dé àmọ́ bàbá kan tó kó gàrí lọ káyìn níbẹ̀ yẹn náà gàrí tí wọn kó mẹ́ wọn kó lọ sí Mẹ́kà ní òkòwò padà wá mọ́ nítorí dálé iṣẹ́ ń dúró tí gbogbo àwọn òṣìṣẹ́ fi lọ nìyẹn gbogbo orúkọ nǹkan báyìí ò dáa béèyàn sọ̀rọ̀ Ọlọ́run ó wí Ọlọ́run ó sọ kọjọ́ torí Ọlọ́run kákó owó wa jáde níbi tí owó tí gómìnà fi ilẹ̀ fún iléeṣẹ́ gàrí làjú kákó owó yẹn lẹ̀ lọ́sẹ̀ yìí onú òjò la wà yìí ìjìtọ̀jà lẹ́nujọ́ mẹ́ta ètò sí gbogbo roof n tí a ń ṣe lọ́wọ́ nínú ilé tójò bá tún bẹ̀rẹ̀ sí ní rọ̀lẹ́ lórí ṣe mọ̀ pé ọlọ́mọdé nǹkan wọ́n bàjẹ́ o nítorí náà iṣẹ́ bàbá wa Olúṣèyí ọmọ Mákindé gómìnà tọ̀yọ́ state lónìí ẹ jẹ́ kó yọ nǹkan kan mọ̀wọ́ náà àti gbẹ́sẹ̀ lé láti bàjẹ́ Ọlọ́run ní jí ó bàjẹ́ o á láṣeyọrí o ẹ jọ á bẹ̀ wọ́n ni a fẹ́ kó ju bẹ́yẹn lọ a nídìí àti máa ta rọ́bà mẹ́nì kankan bí kò ṣe pé ká máa fẹnu pọ́nra wa lé ẹnu ni abẹ́rẹ́ fi ta sọ́ọ̀sì o salamu alaykum warahmatullahi wabarakatuh. kábíyèsí tí iléeṣẹ́ yìí bá bẹ̀rẹ̀ ó kéré níye èèyàn mélòó ni ó mọ̀ ṣiṣẹ́ ń bẹ̀. at least ní 1974-75 àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ àwọn 280 èèyàn ló ń ṣiṣẹ́ ń bẹ̀. nígbà náà lọ́hùn. lónìí báyìí ní ìsìn tí iléeṣẹ́ yẹn ṣe ti á kúrò ní local ó ti di imported báyìí sìn mi ò lè ẹ má jẹ́ kí n fẹnu bùkéré ẹ jẹ́ àgbà pé bíi 300 èèyàn máa ṣiṣẹ́ ń bẹ̀ lójúmọ́. ó kéré nù. ipò wo ni àwọn àgbẹ̀ tí wọ́n ń gbin ẹ̀gẹ́ tí wọn ò rí bi tẹ̀gẹ́ sí tí iléeṣẹ́ ìbá dìde kí ló lè ṣẹlẹ̀ sí wọn. ẹni tó lè ṣẹlẹ̀ sí wọn náà ní pẹ́ni tó bá ń gbin igba kan tẹ́lẹ̀ yóò gbin igba mẹ́wàá. tí ó sì mọ orówó ẹgbàá. ó ní kíákíá. kẹ́ ẹ lè mọyé èèyàn tí ẹ fẹ́ kóbá láti ba ìjọba kan jẹ́ torí pé tá a bá bàjọba ẹnìkan jẹ́ àwọn kan láfara ni. karùn-ún sáwọn ọ̀ràn wa. àwọn yẹn láró wà nínú wọn pé ìjọba alágbájá ò dáa àwọn èèyàn ní sì ń bẹ nídìí orò tóró ń ké mo ń bọ̀. mo kí Alhaji Kamoru Gbàdàmọ́sí ara àwọn tí wọ́n kọ́ wọ́rìn pẹ̀lú kábíyèsí onídò tìlú Ìdó nìyẹn wọ́n wà ń bí pẹ̀lú wa. ẹnjìnìà Jimoh àwọn náà ti wà ń bí ẹ bá mi gbé ẹ̀rọ gbòǹgbò yẹn sí ọ̀dọ̀ ẹnjìnìà Jimoh ẹnjìnìà láàrin ìṣẹ́jú kan sí èkejì kí lẹ ṣe ń rò pẹ̀lú bí tí nǹkan dé dúró lórí ọ̀rọ̀ Làjú Gàrí factory pẹ̀lú bí tí nǹkan dé yìí. adúgbò ẹ̀fọ́ ọlọ́run bàbá tí ó jẹ́ kí á bẹ̀rẹ̀ láti fi dá àti bẹ̀rẹ̀ tó sì èkó dé ibi tó dé dúró yìí. pọ́blẹ́mù kan ṣo ta ní náà sì ni ọ̀rọ̀ tí gbogbo èèyàn ti sọ̀rọ̀ nípa yìí léyìí tí ó jẹ́ pé ọ̀rọ̀ owó. The machineries are almost at 95% completed. But láìsí owó a lè continue with that dúró yìí. So ìdí máa rọ ìjọba àti gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn òun náà ni pé kí wọ́n gbìyànjú kan tètè dá wa lóhùn. Pàápàá jùlọ this roofing ó ń ba èmi ní ọkàn jẹ́ púpọ̀ torí pé each time tójò bá rọ̀ ìgbà míì ti bá wà láǹmà láti cover àwọn electrical tools mi àti àwọn contractors tí ó ń control motors kí wọ́n dẹ̀ yí pé electrical spark máa wà. Bàtí ìgbà sí ń bẹ̀ nǹkan ìjọ kan wà òru ló rọ̀. mo fẹ́ béèrè mo rò pé ẹni mẹ́nu débẹ̀ ni ẹ sọ. ọjọ́ kan òru ló rọ̀. In fact so many àwọn small things tí wọ́n gbé èèyàn ò ní láti ṣe máa béèrè owó fún again ni ó jẹ́ pé ó affect. But tó yẹ ìgbà mo kàn wọ́n pé these are small things tí mo lè ra padà síbẹ̀. So tó bá continue bẹ́ẹ̀ at this stage yóò nílé. tápá ò ní kà mọ́. So there is need for that urgent action. lórí bá ṣe lè ṣe roof yẹn. ẹnjìníà tó ń ṣiṣẹ́ ní Ìdó Ìlàjú Gàrí factory lẹ́ ń gbóhùn wọn yẹn. gúgúrú ayé tí wọ́n bá sọ pé gúgúrú ayé òun ní Ìlàjú Gàrí factory lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ yìí. bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ mi ò mọyì èèyàn tó wà ní Canada tó ń wà ní Facebook. bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ mi ò mọyì àwọn tó wà ní UK Amẹ́ríkà tí wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ń ṣe fídíò yìí lọ́wọ́lọ́wọ́.
àwọn ará Amẹ́ríkà London wọ́n ti gbé platform kan kalẹ̀ lórí ọ̀rọ̀ Làjú Gàrí Factory tẹ̀ ń wò yẹn bó ṣe ń lọ bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé tí wọ́n dẹ̀ ń gbé òṣùbà káre fún gómìnà onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí Mákindé ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí oníkálukú wọn ń sọ náà ni pé nǹkan ìjọba ibẹ̀ la dé yìí o kábíyèsí dẹ̀ ti sọ̀rọ̀ olóye ni ọ̀rọ̀ òye gbogbo mínísírì tí ó bá kàn lórí ọ̀rọ̀ Làjú Gàrí Factory gúgúrú ayé ni o téèyàn bá ti yan báyìí ni ó mọ súfèé tó bá jẹ́ pé nǹkan kan bá wà tẹ́ ẹ fẹ́ gbà tí ẹ rò pé bàbá Lásùn Fátọ́lá ò ṣeé dojúkọ Alhaji Isiaka Agboola ò ṣeé dojúkọ ẹ ti mọ̀ pé dàrẹ́tì lọ wá kìí ṣe gbogbo òwò téèyàn bá ṣe náà ni máa jáwó ìmí ò jànú tó bá jẹ́ pé kọ́mọ jànú ẹ pé gómìnà ẹ bá wọn sọ̀rọ̀ iye pàṣẹ́ntéèjì tí wọ́n bá jẹ́ èyí tí iṣẹ́ tí wọ́n ti fi ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ṣe kalẹ̀ tí òjò àti àrà ọba fi wá bàjẹ́ àrònú pé yóò dàsìkò yìí ẹnjíníà sọ ọ̀sẹ̀ mẹ́jọ sínú fídíò ẹ mọ̀ pé níta bá ti kálẹ̀ tó lágbára ni ọ̀sẹ̀ mẹ́jọ yẹn ní December ó yẹ kó parí ní end of February kí wọ́n text run ìdí nìyẹn tẹ̀mí náà fi múra kankan pé ntọ́lọ́mbá lòun ò fi sọ̀yàn ló kọ́ ká tẹ́rì sí ni ṣé ńgbà tí mo gbé fídíò lọ tí mi ò gbà kọ́bọ̀ dísìn kì í ṣe pé mo gbowó àmọ́ ẹ wòye èèyàn tí ó mọ jẹun ẹ wòye àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ti dọ̀rá ìsàkalẹ̀ mò ń sọ fún yín pé gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ burúkú tẹ̀ ń wò yẹn kọ́ ló yẹ ká lù pa ó yẹ ká wábì kan tá a kó wọn sí kí ló ṣe ìwọ tó fi ṣe yìí kí ló ṣe ẹ́ tó fi ṣe yìí iṣẹ́ àtòsí kì í máa ṣe nǹkan rẹ̀ ìyàwó ń kọ́kọ́ torí pé kò sí tí wọ́n jẹ irú eléyìí wá wà ńbẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ìlú òyìnbó náà ti lọ kó gbogbo oníṣẹ́ ìwà látọdún 1970 ọlọ́run dẹ̀ wá ṣàánú wa mílíọ̀nù níwọ̀nba náà ni wọ́n fi tún ṣe lánàá lẹ́nìkan sọ fún mi pé kábíyèsí pé iléeṣẹ́ yẹn tí a bá fẹ́ gbé kalẹ̀ ní tuntun tí ò sí irinṣẹ́ kankan bẹ̀ wọ́n ní bílíọ̀nù èlò wọ́n ní wọ́n ná 2 bílíọ̀nù gbogbo owó tí wọ́n ní gbé kalẹ̀ bíi 62 million náà ni wọ́n fi tún ṣe. before 100 million. wọ́n sì tún ní wọ́n wá lọ gé sí 38 million. ẹ wò ó ṣẹṣẹ ó ṣe. kábíyèsí ẹ jẹ́ mẹ́nuba ilẹ̀ tí wọ́n fi ń ṣe maternity lọ́wọ́ báyìí ta ló tà fún wọn ṣé wọ́n ta ni abẹ́ bún wọn. nípa oore ọ̀fẹ́ Ọlọ́run bí àsìmọ́ sábà sí ni ilẹ̀ tá a fi ilẹ̀ fún iléeṣẹ́ gàrí yẹn gan éékà 10 ni. 10 acres. baba ńlá wa fi ilẹ̀ níjó ni. wọ́n mọ̀ tí ń fẹ́ǹsì ẹ̀ báyìí. pẹ̀lú ògo Ọlọ́run ikú gan wọn mú gbogbo éékà 10 tán sínú fẹ́ǹsì yẹn. káì. ọwọ́ ilé sẹ́nìkan là ń fẹ́ǹsì ilẹ̀ yòókù sì wà lára ilé àwọn òṣìṣẹ́ àti ẹ̀yìn kúlẹ̀. mo ṣe ń bá yẹn sọ̀rọ̀ lọ́wọ́ yìí ilẹ̀ tá a fẹ́ fi ṣe mọ́tálítì tuntun lọ́wọ́ báyìí èmi náà láti ṣe níta baba ńlá wa ti ṣe ń ṣe lèmi náà gbé ilẹ̀ yẹn sílẹ̀ free. wọ́n sọ̀rọ̀ kan ní orúkọ ìlú mo ti kúrọ́ mọ́ yín bíi wọ́n gbé sí mi létí wọ́n lè filẹ̀ kan lẹ̀ fún Ìdó Ìbàdàn cooperative tó ní Làjú Gàrí Factory how many acres. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lórí yẹn torí pé bí ọ̀rọ̀ kan bá ti ń lọ nìyẹn máa ń sọ ilẹ̀ tí mo gbé sílẹ̀ bíi 250 acres ní bọ̀ kò ń ṣe free nìyẹn ní orúkọ ẹgbẹ́ láàpín ilẹ̀ yẹn tá a fi máa dá oko wọ́n á rẹ̀ǹtì ilẹ̀ ọ̀hún wọn á rẹ̀ǹtì mí gan ẹ máa gbówó wá fún mi nísìn la fẹ́ fi ṣe ju ká ṣe dáadáa lọ ká máa sanwó díẹ̀ token amount ká máa filẹ̀ yẹn dáko eléyìí tí mo filẹ̀ fún mọ́tálítì mo filẹ̀ free ní lórúkọ ìlú Ìlàjú community la gbé yẹn sílẹ̀ pé kíjọba kọ́ mọ́tálítì lé lórí ó dẹ̀ máa wúlò fún gbogbo àwọn èèyàn wa àtàyẹn rárá tí oko yẹn náà àtàyẹn àfihàn rẹ́ǹtì. ṣùgbọ́n ó jẹ́ ìrànlọ́wọ́ fún gbogbo ẹni tó bá wà nínú Ìdó Ìbàdàn cooperative tó jẹ́ àgbẹ̀. bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. ẹ ṣeun. èèyàn bá wá láti Ìṣẹ́yìn kó wá láti Ṣakí ọmọ àbọ̀kọ̀ wá jọmọ ẹgbẹ́ àjọlóko yẹn ni. ọ̀rọ̀ rèé gbogbo ẹ̀yin mùtúmùwà ẹ jẹ́ kí n fààyè lẹ̀ fún èèyàn méjì péré torí àkókò ti pè wá níjà 081 60 74 76 03 081 60 74 76 03 bóyá ẹ̀yin ará ilé náà lè bá wa dá sí i kábíyèsí ẹ má wo ọ̀rọ̀ yìí níran o ẹ bá wa pe gómìnà kí ẹ jẹ́ kí wọ́n mọ tí ń lọ. hello. ẹ lẹ́sà o. ohun mẹ́tò kan lálẹ́ kan lórúkọ tèmi láti Ìdó. láti Ìdó. bẹ́ẹ̀ni. ok sir.
àti àwọn bàbá wọn kò ṣe o. yes sir. Lágbára Ọlọ́run èròǹgbà Olúwa yóò dé ládé o. àmín. Ẹjọ́ mo kàn fẹ́ fi kún ohun tí wọ́n ń sọ bẹ́ẹ̀ ni ó yẹ kí Ìdó náà ní ọjà ńlá. Ó yẹ ká ní ọjà ńlá yàtọ̀ sí ọjà gágẹ́gì nìkan tí a ń ná yẹn. Ó yẹ kí ọjà ńlá wà fún Ìdó. Ok. Kí ó fi tẹ́jú dáadáa. kábíyèsí ti gbọ́ wọ́n ti gbọ́ torí ìjọba àkókò ṣe é gbọ́ wọ́n ti gbọ́ báyìí wọ́n ti gbọ́ wọ́n ṣiṣẹ́ tán. mo kí bàbá mi dáadáa olóko mi ọmọ tí ń bá bàbá ẹ̀ jó kọ Alhaji Nurudeen Rabiu Ọlárẹ̀wájú treasurer fún Ìdó Ìbàdàn cooperative àwọn náà gborí wọlé wọ́n wò pé ṣé kábíyèsí agbọ́dọ̀ wá studio káwọn wá wà níbì kan àrífín bukú kábíyèsí. gẹ́gẹ́ bíi tí bàbá tó pè wá yẹn sọ a ti múra fún ọjà yẹn àwọn èèyàn ní kí wọ́n cooperate ilẹ̀ tá a fẹ́ lò fún ọjà nílùú òun ló wà ní yànnà alágbà yẹn ọwọ́ bàbá wa Ààrẹ Látòsà ni mo ti ra ilẹ̀ yẹn ṣùgbọ́n àwọn èèyàn kan ti ń blọ́ọ̀kù ẹ̀ wájú báyìí àmọ́ nǹkan tó dé tí ó fi ń rí bẹ́ẹ̀ kan jọ̀ ọ́ ní pẹ̀lú ògo Ọlọ́run ilẹ̀ yẹn láti ṣe ọjà kó lè jẹ́ ọjà nílá èní nìyẹn ẹlẹ́ẹ̀kejì àti ìfásitì láti ọmí kí ìjọba ọjọ́ àti ń ṣiṣẹ́ lórí ẹ̀ kán bá wa ṣe adúpẹ́ lọ́wọ́ wọn lórí ọ̀nà tí wọ́n dá wọlé láti Ẹlẹ́yẹlé lọ sẹ́rùwà àmàlóore o wọ́n ti bẹ̀rẹ̀ yẹn báyìí. àwọn òṣè ń gbọ́n fi sílẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tí báyìí ọ̀dà mẹ́ni pé owó lọ́dà nǹkan dúró wọn ó tún kán tó bá ní nàró sí i kánjọ torí mo rí pé gómìnà gan ń fi oríko sílẹ̀ nígbà tá a rò rárá gómìnà akẹgbẹ́ mọ́tò wa kàn wá bẹ́ẹ̀ wá wò lóko òun dẹ̀ ń ṣe ìdúró nìkan náà ti ń ṣe bẹ́ẹ̀ gbogbo Ọ̀yọ́ state ni nítorí náà Ọlọ́run fún ẹ ní ẹ̀mí àti àlàáfíà tí wọ́n fi ṣàṣeyọrí o so ọ̀nà tó wá látọ̀ mí ó ní agbára gan ká bá wa ṣe Ọlọ́run ní jẹ́ kó ṣòro sí. ẹja kò pọ̀ torí àkókò ti pè wá níjà gidi gan kó tó di pé a tún lọ ẹ tún bá wa bá ministry sọ̀rọ̀ Ministry of Finance ká tó lọ ẹ kó ńlẹ̀ ọba nìyí àṣẹ lọ́ba pa. ẹ ṣe àdúpẹ́ ní orúkọ bàbá wa Sàlíù Adétúnjì Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn à ń forúkọ wọn a fi ń bẹ gbogbo ministry ta ní Ọ̀yọ́ state secretariat kán dákun gbogbo nǹkan tí gómìnà bá ti ní òun fẹ́ láti ṣe ká má jẹ́ kó owó rẹ̀ ọmọ sílùú pàápàá jùlọ ti gàrí làjú yìí ilé oúnjẹ ni o ẹni tó bá mọ̀gbà tí iléeṣẹ́ yẹn ń ṣiṣẹ́ ni wọ́n ń pè ní gàrí olóyọ̀ ó ti ládùn tẹ́lẹ̀ àgbèrè ní ṣúgà ń gbé o tẹ́lẹ̀ tẹ́ iléeṣẹ́ gàrí yẹn ni ẹ fi ń kọrin yẹn o ẹjọ́ ẹ bá ní gbé dìde padà yín tó wó ìbáwà lọ́dọ̀ yín tó yẹ kẹ́ bá ní approve ẹ̀ jáde ẹ fa àyè lẹ̀ fún wa lọ́sẹ̀ yìí kówó yẹn jáde tójó ńlá kan àbí méjì bá rọ̀ ẹ mọ̀ ní àwa tá a wà ńlá ju àpariwo àti pariwo gómìnà sí dáadáa o ẹ̀yin tí owó yẹn ń bẹ ń kí ayín ẹ bá ní approve ẹ̀ ẹ bá ní wo tọlọ́run ẹ wo tànábì o ẹ̀sìn ló tẹ ẹnjìníà tó kó àwọn ẹni ẹlẹ́ni ṣiṣẹ́ kò lè kú òun bẹ̀. owó tí ẹnjìníà ti jẹ àwọn òṣìṣẹ́ rẹ̀ ní ìsìn owó kékeré lè kúrò. èso owó kékeré wọn ò dẹ̀ lè kú òun bẹ̀ torí ìkú wà. àsìkò dẹni láti wú igi orí oko tá a fẹ́ fi gbin ẹ̀gẹ́ tó bá ti ń pẹ́ kò bá mọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ katapila bíi 4 ni orúkọ ẹgbẹ́ wa ti kó sínú oko ìgbọ́n ọmọ ṣiṣẹ́ lọ tá a fún ẹ ládùnpá fún ẹ lówó ní ọ̀sẹ̀ tó kọjá yìí wọ́n ń bẹ̀ ń bẹ̀ tán ṣẹlẹ̀ àwọn náà ti dáṣẹ́ dúró láti bí ìjẹrin wọ́n ti dáṣẹ́ dúró àti yáwó àti fún wọn lówó wọ́n dẹ̀ ti kílẹ̀ alẹ̀ díẹ̀ kánjọ́ kan bá ní dìde sí o ẹ tá gírí sí o kò ní bàjẹ́ fún yín o. ẹ ṣeun kábíyèsí bó ti rí nìyẹn àkókò ti pè wá níjà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ kábíyèsí Onídó ti ìlú Ìdó ọba Gbọ́lágadé Múrítàlá Babalọ́lá àwọn ilẹ̀ tí ń gbọ́rọ̀ lẹ́nu wọn ó dàbí kí wọ́n mọ̀ dákẹ́ mọ́ ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n àkókò yìí kò gbà wá láyè bàbá kọ́tà mi ò tún bẹ̀rẹ̀ látọ̀sẹ̀ tó ń bọ̀ lọ kíyẹn náà tó kolẹ̀ torí pé nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ gan a rí ìdí pàtàkì tó fi yẹ kí irú yín máa wá sírú ètò wa ilé-ẹ̀kọ̀ọ̀kan àti rí ìdí pàtàkì ń gbọ́ bá kẹ̀mí àti yín àjọ máa wí bákan náà ètò yìí nílò ìrànlọ́wọ́ yín bàbá ẹ ràn án lọ lórí ètò yìí tí òfin ní kú pẹ̀lú ògo Ọlọ́run. ọ̀rọ̀ wa dọwọ́ yín wọ́n ti mọ̀ yín mọ̀ wá ẹ wo Facebook méjì ní mẹ́mbí àdúpẹ́ kámẹ́rà lẹ́ ń wò yẹn àdúpẹ́ a tún upload yẹn sí orí YouTube ayé ti rí mi mọ̀ yín àdúpẹ́ wọ́n wá retí tí ó jáde pé ebó ti ń bọ́ bá rìn àdúrà rẹ ti gbà ó ti mọ́ bá
níta àfi ní ríra wa mọ́ kò ní ṣẹlẹ̀ àbí bàbá ọlọ́láhùlọ́ aláàkúwàtà ìlàmìlà ìyànjú sí yín tètò yóò fi ní kú. ẹ ṣe olóòtú mò ń retí yín À ń bọ̀. anytime ẹ ṣe. thank you salamu alaikum warahmatullahi wabarakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. lórúkọ gbogbo ọmọ Yorùbá pátápátá gbogbo ìjọba ìbílẹ̀ Ìdó látòkèdélẹ̀ mò ń dúpẹ́ lọ́wọ́ kábíyèsí onídò tìlú Ìdó ọba Gbọ́lágadé Múrítàlá Babalọ́lá wọ́n pè mí lọ́mọdé wọ́n fi yìí kún yìí mi wọ́n fògo kún ògo mi mo pè wọ́n jẹ́ mi nípè ọba tó ń gbàdúrà mọ́kọ̀ fún wa o ó ṣe Ọlọ́run àmọ́ lóore mo kí gbogbo àwọn tí wọ́n ń ṣe ìjọba lórí Ìdó Ìbàdàn Cooperative Farming and Produce Marketing Society Limited látòrí bàbá Lásùfátọ́lá akọ̀wé àgbà Alhaji Isiaq Agboola mo kí gbogbo àwọn tí wọ́n kọ̀ wọ́rìn pẹ̀lú kábíyèsí Alhaji Akeem Kila Bọ́lájí Bọ́ba Jíròrò Alhaji Kamaru Gbàdàmọ́sí ẹnjìnìà Jimoh àti bàbá mi Nurudeen Ọ̀làríwájú Rabiu ẹ kú rè ẹ kú dìde gbogbo mínísírì tí ọ̀rọ̀ bá kàn ẹ bá wa dìde ẹ jí gìrì sí ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kí Ìdó Ìbàdàn Cooperative Ìlàjú Gàrí Factory ẹ má jẹ́ ó tún padà sípò tàtẹ̀yìnwá torí tí òjò bá rọ̀ tó bá fi lè gbé gbogbo ẹ̀ lọ tójò ba gbogbo ẹ́ńjìnì tí wọ́n ti tún ṣe jẹ́ begin again ni ó tún jẹ́ ẹ jọ̀ọ́ àfi bú ẹnì kankan gbogbo ẹ̀yin commissioners tọ́rọ̀ bá kàn ẹ dìde ẹ̀yin tẹ́ ẹ ti ń ṣe dáadáa tí ẹ ń dárúkọ ẹ ṣe dáadáa délẹ̀ kí iléeṣẹ́ ìkódi ti á commission rẹ̀ láìpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ màmá mi wòlíì Esther tí àwọn wà ní Péjú Estate along Bódìjà Báṣọ̀run Road wọ́n ṣèlérí pé 1,000 níjọ́ mẹ́jọ mẹ́jọ tí mọ́tàgbà mọ́lẹ̀ ó fi máa ra dátà wọ́n sì ń fún mi wòlíì Esther àti Joy of Salvation ẹ ṣé mo dúpẹ́ bákan náà mo kí gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ ní Facebook Alábí mo rí ẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣeun jamọ lọlé. orúkọ tèmi ò yí padà Olúwaṣọba Adékìtàn yín lélẹ́yìí ẹ̀fà worldwide a ní òdì ọjọ́ mẹ́jọ. Tèmítọ́pẹ́ Mọ́ráyọ̀ àjọ wà ń bí ní Ayọ̀mídé Gold ìyẹn travel Akínsọ́lá Maruf àwọn tá a jọ ṣètò Àìkí Sunday ẹnjìníà wa àti Bídèmí Sulaimon Akínsọ́lá Nurudeen Adékúnlé lèmi ń jẹ́ mọ́tàgbàmọ́lẹ̀ 1 Mr. Fẹ́lẹ́tọ̀lẹ́tọ̀ ẹ̀ nọ́mbà tèmi rèé 081 56 70 31 74 081 56 70 31 74 yòókù díjọ́ mẹ́jọ ó dáa.